Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára. Ìkànnì tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì kẹrìnlélógún tó fi kalẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkànnì Jígí Alára tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ti ń ròyìn bí àkọlé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, níbi tí a ti ń sọ àbọ̀jíjẹ di àtúnbí èrè ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbólóhùn ọ̀rọ̀ tó bá jáde láti ẹnu wa. Adúpẹ́ pé okun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Iná ò ní tán wọ̀nyí, àgàrà kò ní dá yín. Ẹ ṣé ẹ kú ìfẹ́, ẹ kú àdúrótì wa. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ní abala eré ìdárayá, akọ́nimọ̀ọ́gbá tuntun ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles tí orúkọ rẹ̀ ń jẹ́ Eric Shelley ti ṣàlàyé bí òun ṣe fẹ́ ṣiṣẹ́ láti sọ ẹgbẹ́ náà di alágbára jù ti tẹ́lẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀ láìpẹ́ yìí, ó tẹnumọ́ pé òun ti ṣetán láti lọ káàkiri gbogbo ilẹ̀ Yúróòpù láti wá àwọn ọmọ bíbí ilẹ̀ Nàìjíríà tí wọ́n ń ṣe dáradára nínú àwọn líìgì ńlá kí wọ́n lè wá gbé àsíá orílẹ̀-èdè wọn ga. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, akọ́nimọ̀ọ́gbá náà ń lo àǹfààní ìdíje Unity Cup tí yóò wáyé ní ìlú London ní oṣù karùn-ún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àkọ́kọ́ láti dán àwọn agbábọ́ọ̀lù tuntun wọ̀nyí wò. Ó sọ pé ìdíje yìí ṣe pàtàkì púpọ̀ fún òun láti mọ̀ bí àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí ṣe lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tó wà nínú ẹgbẹ́ tẹ́lẹ̀. Ohun tó jẹ́ kí inú ọ̀pọ̀ ènìyàn dùn ni pé Shelley kò gbàgbé ilé. Ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wúrà ló wà nínú Nigeria Premier Football League tí ayé kò tíì rí. Ó ti ṣèlérí pé òun yóò máa tẹ̀lé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ nínú líìgì wa láti yan àwọn agbábọ́ọ̀lù tó mọ iṣẹ́ wọn ní dandan tí wọ́n sì nífẹ̀ẹ́ láti ṣiṣẹ́ takuntakun. Akọ́nimọ̀ọ́gbá Shelley náà sọ pé kì í ṣe orúkọ ni òun wá, ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ní ìmọ̀ èrò àti agbára láti kojú èyíkéyìí orílẹ̀-èdè ní àgbáyé. Ó ní ìpinnu rẹ̀ ni pé òun ṣetán láti kọ́ ẹgbẹ́ kan tí yóò mú ayọ̀ padà sí ojú àwọn ọmọ Nàìjíríà. Ìgbésẹ̀ yìí ti fi hàn pé àkókò ìyípadà ti dé. Àwọn ọmọ orílẹ̀-èdè wa tí wọ́n wà ní òkèèrè tí wọ́n gbá bọ́ọ̀lù ní òkè òkun ṣùgbọ́n tí wọn kò tíì gbá bọ́ọ̀lù fún Nàìjíríà rí ní àǹfààní ńlá báyìí láti wá darapọ̀ mọ́ wọn. Bákan náà, èyí yóò jẹ́ ìwúrí fún àwọn agbábọ́ọ̀lù wa tó wà ní ilé láti ṣiṣẹ́ takuntakun nítorí pé wọ́n mọ̀ pé ojú akọ́nimọ̀ọ́gbá ń bẹ lára wọn. Ẹ fi èròǹgbà yín ránṣẹ́ sí abala àríwísí. Ṣé agbábọ́ọ̀lù wa akọ́nimọ̀ọ́gbá wa yìí ṣé yóò ṣe iṣẹ́ bí a ṣe fẹ́? Ṣé yóò gba ẹ̀yẹ àti ìyípadà wá sí orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sí wa àti orúkọ yín. Ẹ ṣé ẹ kú ìfẹ́. Ẹ má gbàgbé láti tẹ bọ́tìnì subscribe kí ẹ lè máa tẹ̀lé wa ní gbogbo ìgbà. Adúpẹ́ lọ́wọ́ yín. Lẹ́ẹ̀kan sí orúkọ mi Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.